òye kan yé mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé tó bá mú àwọn Haúsá láti máa yọ ara wọn kúrò lára àwọn Fúlàní pé àwọn ò kì í ṣe nǹkan kan náà o, èmi náà wá fẹ́ máa bá wọn ṣe díẹ̀ bẹ́ẹ̀, torí ń tá a gbọ́ pẹ̀lú àwọn Haúsá àti ń tá a gbọ́ pẹ̀lú àwọn Fúlàní, bẹ́ẹ̀ bá wò ó dáadáa ẹ rí wípé Haúsá lè ní lọ́wọ́ lóòótọ́, ṣùgbọ́n kì í ṣe bíi ti àwọn Fúlàní adógun sílẹ̀ yìí. Bó nípa onígbà bó bá ṣe pé ẹgbẹ́ náà láàbà pé tó bá ní pàǹkàrà nígbà ọ̀hún àbà pé ń pàǹkàrà náà, ṣùgbọ́n àwọn eléyìí ti ń di associate ara wọn pé ẹ mọ́ pè wá ní Fúlàní. Àwọn northerners mọ́ra wọn, àwọn Fúlàní lè wà ní north lóòótọ́, báwo ni wọ́n ṣe dé north? Àwọn Haúsá ni wọ́n ń ṣèràn àwọn, ṣùgbọ́n wà regrettable pé àwọn ti wọnú ara àwọn ò tiẹ̀ wá dá Haúsá àti Fúlàní mọ̀ yàtọ̀ mọ́. Ṣùgbọ́n nínú ìtàn àwọn Fúlàní wá, wọ́n sì fi ẹ̀tàn ẹ̀sìn wọ́n fi gbalẹ̀ Haúsá lọ́wọ́ àwọn ni, bí wọ́n ṣe ń sọ ò. Now ìrònú wọn àti tàwọn Haúsá gan ṣó dọ́gba? Ṣé jàgídíjàgan àwọn Haúsá gan ṣó tó ti Fúlàní? Torí ẹ̀ nígbà míì tẹ́ ẹ bá rí wípé mo sọ̀rọ̀ mi sọ pé northerners, bí ìwé ìròyìn bá gbé pé northerners, tó bá jẹ́ Fúlàní ló sọ̀rọ̀, torí inú àwọn northerners tí ń sọ yìí Fúlàní lọ́pọ̀lọpọ̀ wọn. Wọ́n ń forúkọ ilẹ̀ Haúsá, wọ́n fi ń ṣiṣẹ́ ibi ni, wọ́n fi ń ba òṣèlú jẹ́, wọ́n dẹ̀ fi ń bẹ̀sìn jẹ́. Northerners ìran méjì ló wà ní north, ìran kan ló ń jẹ gàba, ṣùgbọ́n àwọn méjèèjì là ń kó pọ̀ torí orúkọ ti pa wọ́n pọ̀. Northerners là ń wí, ṣùgbọ́n nísìnyí àwọn ibi tó bá jẹ́ kòkó wọn pọ̀ Fúlàní ni máa dárúkọ. Ẹ gbọ́ ìrònú bí wọ́n ṣe ronú nínú orí ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ láàárọ̀ yìí. Wọ́n nínú àwọn dùn sí ìgbésẹ̀ tí Trump gbé ní December 25 lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Sokoto against àwọn afẹ̀míṣòfò terrorist. Ṣùgbọ́n àwọn àgbàlẹ̀ north, àwọn Fúlàní ṣẹ́rígbómọ̀yà, wọ́n ti dá ìyàwó ààrẹ lóhùn. Wọ́n lọ́ta ni ọ̀tá mùsùlùmí ilẹ̀ òkè ọya, ìyẹn ni pọ́ta Fúlàní ni, nítorí pé ó sọ̀rọ̀ wípé ìgbésẹ̀ gidi ni Trump gbé. Láàrin mi àti ní tòótọ́ àtòdodo, ṣé ọ̀tá northern Muslim àbí ọ̀tá Fúlàní Muslim níyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyá wa yèyé Oòduà? Ṣé ọ̀tá ni? Sọ̀rọ̀ tó sọ yẹn ló sọ́dọ̀tá. Ìta ń sọ rèé o. Nígbà táwọn èèyàn bá lè ronú báyìí, ó mì pé lábẹ́ ẹ̀sìn Islam tí wọ́n láwọn ń jà lé lórí, tí wọ́n fi jẹ́ kí ṣàríà kó jẹ́ kórílẹ̀-èdè yìí ó mú kórí mú mi, tí wọ́n fi fẹ́ fi òfin ṣàríà tí wọ́n fi fẹ́ ba òfin orílẹ̀-èdè jẹ́, ó mì pé abẹ́ ẹ̀sìn yẹn náà ni wọ́n ti ń dá gbogbo wàhálà lẹ̀. Èwo ni northern Muslim? Ṣé northern Muslim ni Trump wá strike ni? Ṣó lọ lé oníkálukú tó jẹ́ mùsùlùmí ni àbínú igbó tí àwọn afẹ̀míṣòfò wà? Àwọn Fúlàní ẹ má gbàgbé nínú ìwádìí tí wọ́n ṣe lágbàáyé, wọ́n ní ìran wọn ló ṣe terrorism jù, ìfẹ̀míṣòfò.
pẹ̀lú bí wọ́n ṣe gbé ìròyìn yẹn jáde ń gbà yẹn allegedly ṣó yẹ ká pe àwọn ìran bẹ́ẹ̀ ní ìran kan náà pẹ̀lú wa. Ìran ọmọlúàbí ni wá. Ìran kan ló ń ba orúkọ orílẹ̀-èdè yìí jẹ́ nínú ìfẹ̀míṣòfò. Èyí tó jẹ́ ìran Fúlàní wọ́n sì ń pè wá ní wọ́n Nàìjíríà. A sì fagídí wà nínú wọ́n Nàìjíríà. Wọn ò sì fẹ́ ká pín, wọn ò fẹ́ ká ṣàtúntò. Wọ́n sì ń fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò. Àwọn ìran míì ni o. Tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n ń para wọn lókè ọya ní north, ẹ mọ̀jà máa sọ pé àwọn ara wọn ni mọ́ o. Ìran méjì ló wà ńbẹ̀. Fúlàní afẹ̀míṣòfò, àwọn ni wọ́n ń pa àwọn Haúsá tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ wọn. Ṣọmọ Nàìjíríà ni wọ́n lóòótọ́. Ìbéèrè ni o. Tó bá jọmọ Nàìjíríà ni wọ́n, kí ló dé tí wọn ò dá dúró gẹ́gẹ́ bí Yorùbá, Ìgbò, káwúsá dá dúró? Kí ló dé tẹ́ ẹ pawọ́ pọ̀ mọ́ Haúsá Fúlàní ẹ̀dẹ̀ ń fòṣèlú bayé jẹ́? Àwọn bàbá wa ti ṣe àṣìṣe yìí o, àtàwọn tó so wá pọ̀ o. Ṣùgbọ́n wá sọ̀rọ̀ wọn káwá tó wá bọ́nú ẹ̀ báyìí. Àwọn Haúsá gan ò lè bọ́ ń bẹ̀. Torí àwọn ará abí ti gbilẹ̀ nínú ìfẹ̀míṣòfò. Ọ̀dà níbo ni ilẹ̀ wọn o ní Nàìjíríà? Tí kìí ṣe lọ́dọ̀ àwọn Haúsá o. Níbo ni ilẹ̀ wọn? Wọ́n ń wábi tí wọ́n fẹ́ sọ di ilẹ̀ wọn. Bí wọ́n ṣe pọ̀ káàkiri àgbáyé tí wọ́n ya lárè kiri. Wọ́n wá rí pé Nàìjíríà yìí gangan láyé ti lè gbẹ̀kulu ọ̀dọ̀ àwọn. Ṣé kò tó àsìkò láti sọ pé ó tó gẹ́? Mo béèrè ni o. Kí ni mò ń sọ pé ó tó gẹ́? Ìjẹgàba wọn lórí nǹkan oní nǹkan. Fífi ọgbọ́n ẹ̀sìn gba ẹ̀tọ́ aráàlú. Gbogbo àwọn tí wọ́n ti fọgbọ́n ẹ̀sìn gba ìṣẹ̀ṣe wọn lọ́wọ́ wọn. Àwọn Haúsá ní ìṣẹ̀ṣe kó tó di pé Fúlàní débẹ̀. Wọ́n fi ẹ̀tàn ẹ̀sìn Mùsùlùmí, wọ́n fi gba ìṣẹ̀ṣe wọn lọ́wọ́ wọn. Wọ́n padà kó wọn lẹ́rú ni. Ìtàn sọ fáwọn Mùsùlùmí bí inú. Táwọn kan ti ń já nínú wọn. Kí ló dé tí wọn ò fẹ́ gbàṣírí ẹ̀? Wọn ò fẹ́ kán pín wa. Wọn ò fẹ́ kán ṣe àtúntò. Nítorí pé kí wọn ò kí ń sọmọ onílùú torí pé ibo lẹ fẹ́ kán pín wọn sí. Àwọn tí wọ́n jọ pa orúkọ wọn pọ̀ ń sọ pé wọn ń ṣara àwọn, ibo lẹ fẹ́ kán lọ. Ìdí tí wọ́n fi yan ìfẹ̀míṣòfò láàyè nìyẹn. Ibo lẹ fẹ́ kán ti bára wọn. Torí eléyìí ni ẹ fi ń ṣe kàkà kéku má jẹ̀sẹ̀sẹ̀, yóò fi ṣe àwàdànù. Ó ti ń ṣe àwàdànù, ẹ̀mí àwọn èèyàn dẹ̀ ń bọ́ lọ. Ṣé òṣèlú ká má pín náà la máa bá lọ? Òṣèlú wọn ò gbà túntò. Òṣèlú kan máa forúkọ north kan máa fi fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ó ti yé ọ̀pọ̀lọpọ̀ wa pé north tí ń pariwo báyìí aláwọn Haúsá ti deactivate ara wọn pé àwọn òun ṣe, wọ́n disassociate ara wọn pé àwọn òun ṣe nǹkan kan náà. Then mélòó ni àwọn Fúlàní tí ń kóra wọn wá jà wá lógun? Tó bá jọmọ Nàìjíríà tòótọ́ ni wọ́n, ṣé wá ní kógun máa jàlú àwọn? Tẹ́ ẹ bá tún wá lọ́mọ Nàìjíríà ni wọ́n tí ń fẹ̀mí ṣòfò, ṣe dandan ni ká jọ gbé. Wọ́n ti Fúlàní má Haúsá lọ́rùn. Àwọn Fúlàní ti fi wàyó ẹ̀sìn, wọ́n ti fi gba gbogbo nǹkan ilẹ̀ Haúsá, wọ́n ti ń jọba lé wọn lórí káàkiri. Wọ́n ti gba gbogbo ilẹ̀ wọn. Ìyẹn ni wọ́n á fẹ́ ṣe nílẹ̀ Yorùbá àti ní àwọn ilẹ̀ míì tí ò rọrùn fún wọn láti ṣe, tí wọ́n fi ń fẹ̀mí ṣòfò. Ṣùgbọ́n síbẹ̀ àwọn tó ń sponsor wọn tá à ń gbọ́ pé lágbájá wà ń bẹ̀, tẹ̀mọ̀dó wà ń bẹ̀, àgbọ́ròyìn tẹ̀síwájú lórí ìfìyàjẹni tàbí ìdájọ́ lórí wọn. Ìtàwà ń sọ rèé. Ayé ti ń roríṣiríṣi lórí ìgbésẹ̀ àwọn Fúlàní yìí tí wọ́n sì ń mú jẹ. Ìta kan ń gbọ́ lẹ́nu ìjọba ni pé àṣẹ́gun wọn, àrẹ̀yìn wọn láìpẹ́ láì jìnnà. Láìpẹ́ láì jìnnà, lógúnlógún lọ́gbọ̀n nígbànígbà dẹ̀ wọ́n dẹ̀ ń sọ ẹ̀mí nù. Ẹni tó bá kú kì í ròyìn ogun o.
àwọn aráàlú tẹ̀ ń ṣe ìjọba lé lórí ni wọ́n ń gbẹ̀mí wọn, làwọn Fúlàní ń gbẹ̀mí wọn o. àìsàn tí gbogbo ayé mọ̀ ní gbogbo àgbáyé mọ̀ pé Fúlàní ló ń ja Nàìjíríà lógun. Fúlàní yẹn náà la dẹ̀ ń bẹ̀rù àti sọ pé kó ní kálukú wà láyé ẹ̀ torí pa á mọ̀ wípé kò síbi tí wọ́n fẹ́ lọ. Kí ló dé tí wọ́n ò ṣòwò agbéjẹmọ́wọ́? ṣérú àwọn eléyìí wọn ò tí ì di ẹni tó ń dìtẹ̀ gbàjọba indirectly. Adìtẹ̀ gbàjọba ni wọ́n torí pé bí ìjọba ò bá rójú ráyè yóò fún àwọn ẹlòmíì láyè láti sọ pé ẹja gbàjọba yẹn. Wọ́n dẹ̀ fẹ́ gbàjọba lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe ń kógun jà wọ́n. Fúlàní fẹ́ di citizen pátápátá. Wọ́n ń yọ jẹlẹ́gbẹ̀ẹ́, wọn àrílẹ̀ fún wọn, wọ́n pa wọ́n pọ̀ mọ́ Haúsá. Ṣùgbọ́n lọ́wọ́ yìí tí wọ́n bá ní Nàìjíríà o kan ní Fúlàní ló ní. Ṣé Fúlàní ló ní ilẹ̀ Yorùbá? Ọ̀jọ̀gbọ́n kan ní ilẹ̀ Haúsá, alàgbà dókítà Muhammad Mustapha, ọkọ àpilẹ̀kọ kan gbà tí mo kà á. Ẹ mọ̀ wùlẹ̀ jẹ́ nǹkan lóyìnbó, ẹ jí ń sọ tó sọ Yorùbá. Ó láwọn Fúlàní ò lè ṣẹ́gun ilẹ̀ Yorùbá. Mo ní kí ló dé? Haúsá ni o, kò ń ṣe Fúlàní o. Ó nítorí pé ilẹ̀ Yorùbá pàápàá jùlọ Ìbàdàn wọ́n ti ṣẹ́gun ogun Fúlàní rí. Ó ní ṣùgbọ́n nítorí agbára ìbílẹ̀ wọn. Ó ní tá a bá ti wá gba ẹ̀sìn Fúlàní láàyè, Haúsá ló ń sọ̀rọ̀ o, Dr. Muhammad Al-Mustapha. Ó ní tá a bá ti gba ẹ̀sìn tí àwọn Fúlàní gbé wá àti dọ́kṣì wọn, tá a ti gbà láàyè, tá a sọ agbára ìbílẹ̀ wa nù, a lè bá wọn jagun mọ́, wá dẹ̀ ṣẹ́gun wa. Ó ló ń dùn òun gan-an. Ó ló ti late fún àwọn Haúsá ìran tòun láti gbalẹ̀ wọn padà. Ó nítorí ńgbà tán dé ẹ̀sìn yìí ni wọ́n fi gba àṣà culture àwọn. Ó ní àwọn léwélo ìbò ni wọ́n fi gbà á lọ́wọ́ àwọn. Ìgbà tẹ́ rí pé wọ́n gba gbogbo agbára yẹn lọ́wọ́ àwọn tán, àwọn ò lè bá wọn jagun mọ́, ní ẹ ṣẹ̀ṣẹ̀ wàá fi ìwà wọn hàn. Ó sọ ẹkún kíkorò nínú ìwé yẹn. Ó ní it is very very late for Hausas to take back their lands. Fúlàní ṣe terrorism, wọn ní nǹkan mi nítorí àti gbalẹ̀ onílẹ̀ tí kìí ṣe tiwọn, àti gba orílẹ̀-èdè tí kìí ṣe tiwọn. Wọ́n ti wà káàkiri, agbára wọn sì ti pọ̀. Wọ́n àdẹ ṣetán láti sinmi ìfẹ̀míṣòfò. Gbogbo bí àyè bá ti gbà wọ́n ni wọ́n ti ń jayé ọba. Ọ̀rọ̀ religious ọmọ Yorùbá lásìkò yìí ọ̀tọ̀ ni o. Àní ẹ má ṣẹ̀sìn o. Àwárí agbára àwọn bàbá wa tí wọ́n fi bá Fúlàní jagun jò ní. Ẹ má jò di àfẹ́yìn tẹ́gun fi sọ. Eléyìí ti kọjá ń tẹ́ de ẹ tá dà àwọn dé o. Yóò fà wọ́n ya o. Àwọn ẹni ò ṣẹ̀ṣẹ̀ múra o, wọ́n ti múra wọn bọ̀ tipẹ́ o. Tí wọ́n bá máa sọ̀tàn ìtàn òṣì rádaràdá tó ń sọ kiri pé bàbá wọn Usman Dan Fodio tá a mọ̀ ibi tí wèrè ẹ̀ ti, tá a mọ̀ ibi tó ti já wá tí ò lókun lọ́rùn. Wọ́n nígbàgbọ́ nínú ìtàn tí Usman Dan Fodio sọ fún wọn. Wọ́n nígbàgbọ́ nínú ìtàn tí Usman Dan Fodio sọ fún wọn. Òun ni wọ́n dẹ̀ act lé lórí dìsìn. Gbogbo ìgbésẹ̀ àwọn Babangida tí wọ́n fi forúkọ wá sí inú Islamic kìíní kan association tí gbogbo wa ò mọ̀ sí, ara plan wọn ni o. Ara plan gbogbo àwọn tí wọ́n ti ṣe olórí wa tí wọ́n jẹ́ Fúlàní ni o. Ara plan ni wọn ni Buhari o. Buhari ni wọ́n rò pé yóò parí gbogbo ọ̀rọ̀ yẹn tí Nàìjíríà ó sì di ti Fúlàní, tí gbogbo ilẹ̀ gbogbo ó di ti Fúlàní. Nígbà tó wà lórí ìjọba, iṣẹ́ tó wá ṣe nù. Iṣẹ́ Fúlàní ló wá jẹ́. Bí bẹ́ẹ̀ kọ́ yóò mọ̀ kó 100 billions fún Miyetti Allah. Á dẹ̀ force wọn, á force wa wípé fún wọn nílẹ̀ 100 billions owó kìíní. Wọ́n ti fi ra irinṣẹ́ AK-47 tó dà ń béèrè lọ́wọ́ ara wa pé níbo ni wọ́n ti rí ìbọn AK-47, ìlú náà ń gbà lórí màálù. Ó ti jọ yé wa. Wọ́n ti lọ́ọ̀tá ní ìyàwó ààrẹ o fún another Muslim.
ṣe rí bí wọ́n ṣe ń ronú. Ṣé northern muslim ní Trump gbógun tì àbí afẹ̀míṣòfò? Ṣé nǹkan kan náà ni wá? Mò ń béèrè ni, ṣùgbọ́n ní tèmi kò sí tẹ́ ẹ lè fi sọ fèmí pé nǹkan kan náà ni wá, torí ìwà wa ò dọ́gba, èrò wa ò dọ́gba. Ọmọ Yorùbá kì í ṣe apààyàn. Èyí tí wọ́n ń béèrè kì í ṣe ẹ̀tọ́ wọn. Góòlù wà nílé Haúsá, wọn ò jẹ́ kí ọmọ orílẹ̀-èdè míì kó lẹ́tọ̀ọ́ sí ibùdó tí wọ́n ti ń fọ góòlù. Ṣùgbọ́n ní Niger Delta, àwọn ní ibùdó tí wọ́n ti ń fọ epo. Niger Delta, epo bẹ́ẹ̀ sì wúlò fún gbogbo ọmọ Nàìjíríà. Ṣé nǹkan kan náà ni wá? Ìmọ̀tara ẹni nìkan. A kì í ṣe nǹkan kan náà o. Ariwo 2027 tẹ́yìn tẹ́ ẹ wà nínú òṣèlú ń pa nǹkan ló kàn o. Ẹ wójútùú sí ọ̀rọ̀ insecurity tó ń wáyé látọ̀dọ̀ àwọn Fúlàní. Ìtayé ń béèrè lọ́wọ́ yín nìyẹn o. Ṣùgbọ́n ẹni tó bá ṣe dáa, Ọlọ́run wò ó. Gbogbo ẹ̀dá tó bá lọ́wọ́ sí fífínànsì àwọn afẹ̀míṣòfò, ẹ̀mí rẹ̀ náà ó ṣòfò lọ́sàn-án kan òru kan ni o, tọmọtọmọ. Bẹ́ẹ̀ ló máa rí o. Tágbára èèyàn ò bá ka, agbára Ọlọ́run ká. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń bò wọ́n láṣìírí náà, àṣírí tí yín náà ó tú o. Àṣírí yín ò ní bò láéláé. Ìkànnì Ìjùgbọ́n Master tí ń wò mí, Ṣeun Agboola lórúkọ mi.